ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Mo lérò wípé ẹ rí fọ́nrán yẹn dáadáa. Ó ṣeéṣe kó má yé yín. Ó ṣeéṣe kó jẹ́ wípé àwọn èèyàn kan ti rí. Ẹ jẹ́ kí n kí wa kú oríire ní ilẹ̀ Kóòtù Òjíire. Ẹ jẹ́ kí n kí wa kú oríire ní ilẹ̀ Yorùbá. Nítorí pé a ti wà ní ìlànà ibi tí à ń lọ. Díẹ̀ ló kù tá a débi tí a fẹ́ dé. Kí ọkàn wa lè balẹ̀ lórí àwọn kankan tó ń yọ wá lẹ́nu nílẹ̀ Kóòtù Òjíire. Fọ́nrán yẹn ó jẹ́ fọ́nrán kan èyí tí Olúbàdàn fi gbàlejò àwọn èèyàn kan. Níbẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ pàtàkì kan tó ní ṣe pẹ̀lú ohun táwa Yorùbá fẹ́ tá fẹ́ jẹ́ kó wá sí ìmúṣẹ fún wa. Ẹ má jẹ́ kí n sọ jìnnà nítorí pé mi ò fẹ́ dá yín lágara ọ̀rọ̀. Fọ́nrán ẹlẹ́ẹ̀kejì ó ṣeéṣe kẹ́yìn kan ti rí. Òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran. Ẹ rí ohun tí wọ́n ṣe fún ikọ̀ ẹ̀ṣọ́ ààbò gúúsù ìwọ̀ oòrùn Àmọ̀tẹ́kùn. Méjèèjì ó jọra wọn. Ó dẹ̀ jẹ́ èyí tí mo fẹ́ pẹ̀kẹ́lù láti sọ di mímọ̀ pé lótìtọ́ àti lódodo ọ̀rọ̀ tí ọba Rasheed Adéwọ̀lú Ládọjà tí wọ́n sọ ó lọ ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ohun tí ó ṣẹlẹ̀ yẹn. Wọ́n sọ ọ̀rọ̀ kan nígbà táwọn èèyàn kan wá sí ààfin wọn. Wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu nípa ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Lótìtọ́ àti lódodo wọ́n wá sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ yẹn tó jẹ́ pé wọ́n ní láti fi compliment àwọn ẹ̀ṣọ́ ààbò tá a ti nílẹ̀ kò ń pọ̀jù sà kò ń pọ̀jù mà nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ n yànnàná ẹ̀ fún yín pé lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹni tí ń ṣe olóyè Sunday Igboho Ìrù Ẹkùn ni àwọn ṣe kíni ni àwọn gbé dání lápò ọ̀dọ̀ tiwọn lórí kíni lórí ọ̀rọ̀ ètò ààbò. Ẹ má jẹ́ ká gbàgbé, ẹ jẹ́ ká dìímú. Ẹni tí ń ṣe Olúbàdàn ti ìlú Ìbàdàn ọba Rasheed Adéwọ̀lú Ládọjà. Ẹ má gbàgbé pé wọ́n dá àwọn ọlọ́pàá agbègbè kan sílẹ̀ fún àwọn ti ìlú Ìbàdàn àti agbègbè rẹ̀ lórí ọ̀rọ̀ kíni lórí ọ̀rọ̀ ètò ààbò náà ni. Ohun tí a ń pe Ìbà Gani Adams, ohun tí a ń pè wọ́n fún ìpè ẹ̀yin náà ní ọmọ ogun, ẹ̀yin ni Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Kóòtù Òjíire ilẹ̀ Yorùbá. Kí là ń pè wọ́n fún ọ̀rọ̀ ètò ààbò náà ni. Kí ló dé tí wọ́n ṣe fẹ́ dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀? Ṣebí lórí ọ̀rọ̀ ètò ààbò náà ni. Ká bọ́ lọ́wọ́ àwọn Fúlàní, ká bọ́ lọ́wọ́ àwọn nǹkan tí àwọn darandaran tí wọ́n fi ojú wa rí. Bíba èrè oko jẹ́. Àwọn àgbẹ̀, àwọn bàbá wa, àwọn ìyá wa wọn ò lè lọ sóko mọ́ nítorí ìbẹ̀rù bojo àwọn Fúlàní yìí. Àwọn tó kàn ló mọ̀, àwọn ti Kwara wọn mọ ibi tí bàtà ti ń ta wọn lẹ́sẹ̀ lásìkò yìí. Mi ò fẹ́ fọ̀rọ̀ gùn. Ohun tí Olúbàdàn sọ àti ìṣẹ̀lẹ̀ tó tẹ̀lé yẹn mo ní kí n yànnàná fún yín so that a lè mọ ohun tí a fẹ́ àti ohun tí a fẹ́. Èmi máa ń sọ di mímọ̀ pé ibi tá à ń lọ ò jìnnà ṣùgbọ́n ibi tá à ń yà ló pọ̀. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jẹ́ kí n kà fún yín. Expedite action on establishment of state police, Olúbàdàn tells Tinubu. Ẹ jẹ́ n tẹ̀síwájú. The Olúbàdàn of Ibadan land, Ọba Rasheed Ládọjà, has enjoined the federal government led by President Bola Ahmed Tinubu to expedite action on the establishment of state police. Ládọjà, a former governor of Oyo State, noted that this was necessary to address the level of insecurity across the country.
The traditional ruler made these declarations on Monday while receiving participants of Executive Intelligence Management Course EIMC 19 2026 of the Institute for Security Studies NISS Bahari Abuja. Àwọn èèyàn yìí náà wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò wọ́n dẹ̀ ṣe àbẹ̀wò sí Olúbàdàn ti ìlú Ìbàdàn. Olúbàdàn bá rí àǹfààní nínú ohun tí àwọn arábí wa ṣe wípé ẹ wò ó ẹ jẹ́ ń sọ wípé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó jára mọ́ kó jáwé sóbì kàn jẹ́ ká mọ ibi tí à ń lọ lórí ọlọ́pàá ìpínlẹ̀. Wọ́n sọ nígbà kan tó jẹ́ pé ó máa tó bí oṣù ọgọ́ta 60 months kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ rárá tó bá jẹ́ pé ohun tí wọ́n fẹ́ ṣe nìyẹn. Ó ti pẹ́ jù lójú tèmi ẹ jẹ́ ń bá lọ ná ẹ jẹ́ kí n máa bá ìròyìn lọ kí n kàdílẹ̀ fún yín kí n tó wá tún mẹ́nu bà àwọn kankan. The event took place at Olubadan Palace located at Oke Aremo in Ibadan North Local Government Area. Chief Press Secretary to the Olubadan Chief Solomon Ayoade, in a statement issued on behalf of the traditional ruler and made available to Daily Post, explained that the Olubadan said that state police will complement the effort of other security agencies. Ṣé rí pé mo mẹ́nu bà lẹ́ẹ̀kan yẹn nítorí pé gbogbo ohun tá a fẹ́ lórí ọ̀rọ̀ ètò ààbò náà ni Ìbà Gani Adams ẹ̀yin náà ẹ jáwé sóbì. Sunday Igboho ti bẹ̀rẹ̀ tiẹ̀ àti mọ bó ṣe ń lọ àti mọ bí nǹkan ṣe ń lọ ẹ jẹ́ káwa náà mọ ká fìlì yín. Okay, the traditional rulers added that the most serious challenge facing Nigeria at the moment was insecurity. No doubt a mọ̀ pé security here and there ni torí ẹ̀ ní kọ́lọ́mọdọ́mọ ẹ̀gbẹ́ ni o ohun tó kọ́ àwa gbọ̀ngbọ̀ngbọ̀n làwa fi ń sọ̀rọ̀ sókè la fi ń sọ̀rọ̀ síta àdẹ̀ ṣe pé à ń sọ̀rọ̀ nìkan kódà à ń gbé ìgbésẹ̀ lára ìgbésẹ̀ náà lè. He then used the opportunity to call on the federal government not to waste more time in the establishment of the state police. He said, I call on the federal government to expedite action on the establishment of state police to complement the effort of other security agencies to ensure the community policing. Ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró yẹn. Inú mi dùn wípé lára àwọn ọba kì í ṣe pé àwọn ọba náà wọn ò ṣiṣẹ́ o ṣùgbọ́n lára àwọn ọba tí wọ́n ń gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n tí wọ́n mọ pàtàkì ohun tá a nílò lásìkò yìí ní Olúbàdàn tìlú Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà. Aláàfin Ọ̀yọ́ náà ṣe tiwọn. Lára ìgbésẹ̀ táwọn náà ń gbé òun ni bí wọ́n ṣe ránṣẹ́ sí Ìbà Gani Adams pé ìwọ náà má jókòó tẹ́tẹ́rẹ́ o ìwọ náà gbìyànjú láti ṣe ohun tó lè ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà ni Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ bàbá náà ń gbé ìgbésẹ̀ tiwọn. Àwọn ọba aládé lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn ọba kan àwọn ọba kan wà tó yẹ pé wọn ò tẹ̀ ṣe kankan. Àwọn ọba kan wà tó yẹ pé wọ́n ń gbé ìgbésẹ̀ lójoojúmọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò ìlú wọn àti àwọn ará ìlú wọn. Nítorí náà mo ṣe fẹ́ gbé fún Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà wípé kábíyèsí ẹ kú ìgbìyànjú sáà. Ẹ dúró ẹ ti rí bí nǹkan ṣe ń lọ ẹ̀yin náà dẹ̀ ń gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Ẹ jẹ́ kí n jẹ́ káwa ọmọ Yorùbá mọ̀ nǹkan kan wípé ọwọ́ kan kò gbẹ́rù dórí. Àsìkò yìí ló yẹ ká fi ìmọ̀ ṣọ̀kan afẹ́bọ́ afẹ́gbòmìnira fine ṣùgbọ́n tí igi bá rí lugi torí ẹ̀ lákọ́kọ́ gbé tí ìlú ò bá dùn bí ìgbẹ́ lọ̀dẹ̀ ń rí. These are the things we need to take care of before proceed to the next stage. Ẹ jọ̀ọ́ fọ́nrán ẹlẹ́ẹ̀kejì yẹn ẹ rí ohun tí àwọn darandaran tó ṣe fún Àmọ̀tẹ́kùn. Àwọn Àmọ̀tẹ́kùn náà ṣe àmọ́ kan tó ń ká wọn lọ́wọ́ kò ní. It is because wọn ò rú wọn lágbára pẹ̀lú àwọn èròjà ogun tí wọ́n nílò. Amóyé ọ̀pọ̀ àwọn Àmọ̀tẹ́kùn ni wọ́n ti fẹ̀mí wọn ṣòfò. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn arábí yìí ń dúpẹ́ àwọn arábí yìí wọ́n sì ń ṣe ìwọ̀n tí wọ́n lè ṣe. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ gómìnà olóògbé Olúwarótìmí Akérédolú tó gbé ìgbésẹ̀ yìí nígbà náà. Bó tilẹ̀ jẹ́ pé ó mú ariwo dání ní ìgbà náà tó jẹ́ pé àwọn èèyàn kan ò fẹ́ jẹ́ pé irú ẹ̀ kó wáyé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó fìdí múlẹ̀. Tó bá sí pé tó èròjà ogun tí wọ́n fún wọn àwọn náà bá ti patú ọwọ́ wọn. Ẹ wo irú nǹkan tó ṣẹlẹ̀ sí arákùnrin yẹn. Àwa ọmọ Yorùbá ní láti wise up. A ní láti ronú pé this is not the time for argument. Kì í ṣe àsìkò rèé tá a fẹ́ máa bu ẹnu àtẹ́lu ẹnikẹ́ni.
èmi bìlì fún pé ẹnikẹ́ni tó bá ń gbé ọ̀rọ̀ tó yàtọ̀ sí ètò ààbò àti òmìnira ilẹ̀ Yorùbá wa lásìkò yìí ká ṣe kí ni ká kọ etí ikún sí ni. Tinubu tó wà níbẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe àmúlò rẹ̀. Àwọn ará náà tìyẹn wọ́n máa ń ṣe àmúlò ẹni wọn tó bá wà lórí ipò àṣẹ nígbà náà dáadáa. Tinubu tó wà níbí yìí ẹ jẹ́ ká ṣe àmúlò rẹ̀ dáadáa fún àǹfààní ara wa. A dẹ̀ dúpẹ́ òun náà ti ń ṣe díẹ̀díẹ̀ bí ò tẹ̀ àti mọ̀ bó ṣe fẹ́ ṣe ibi tó fẹ́ ṣe dé. Ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ tí àwọn ọlọ́pàá tó gbé sílẹ̀ tó ṣe àgbékalẹ̀ ní Erinja ìyẹn náà jẹ́ ọ̀kan lára ọ̀nà tó fi ń ṣe kíni tó fi ń ṣàǹfààní fún wa díẹ̀díẹ̀ tí mo fẹ́ jẹ́ ká dì mọ́. Eléyìí tí ọba Olúbàdàn sọ yìí mo mọ̀ pé àwọn náà ti ṣe kíni wọ́n á ti gbọ́. Ẹ tètè dá sílẹ̀. Ẹ má jẹ́ ká dúró di 60 months. No, 60 months is too long. Mi ì fẹ́ gbà pé 60 months yẹn ló máa I don't want to accept that. Please. Àwọn ti Sunday Igboho ẹ máa gbáradì ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn kan tí ó yẹ kẹ́ ṣe láti àsìkò yìí. Ìbà Gani Adams a gbọ́ pé ayẹyẹ ọjọ́ ìbí yín ń bọ́ sí àárín ọ̀sẹ̀ yìí. Ẹ̀yin náà ẹ gbìyànjú láti ṣe àwọn kan tẹ́ lè ṣe fún wa nílẹ̀ Kóòtù Òjìrè. A lè máa wò báyìí lọ. Ẹ má jẹ́ kí gbogbo ẹ̀ kó rí búlẹ̀búlẹ̀ kẹ́ tó dá sí i. Mi ò fẹ́ sọ̀rọ̀ jù lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ohun tí mo fẹ́ jẹ́ ká mọ̀ ni wípé I need the state police to complement effort àwọn ẹ̀ṣọ́ ààbò tá a ti nílẹ̀ ní ilẹ̀ Yorùbá. Irú ẹkùn ni o, OPC ni o, Àmọ̀tẹ́kùn ni o, SOSAFE corps ni àwọn ọdẹ ni o, a need wọn kí ìrìn àjò yẹn lè dùn láti rìn. Ohunkóhun tẹ́ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ẹ jọ̀ọ́ I stand to be corrected tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ ronú bí everybody. Èèyàn kan sọ̀rọ̀ nípa Olúbàdàn pẹ̀lú àwọn kankan tí wọ́n ń fà lé wọn lórí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìkan yìí dẹ̀ mo fẹ́ mú wá kẹ́ lè mọ irú èèyàn tí Olúbàdàn jẹ́, kẹ́ lè mọ irú ọba tí wọ́n jẹ́ nílẹ̀ Yorùbá fún wa. Àgbọn ní tán lórílẹ̀ ọ̀rọ̀ tí bàbá yìí sọ ọ̀rọ̀ tó dìbò ni tó ní ìtumọ̀ nípa ti Olúbàdàn ni. Torí ọ̀rọ̀ yẹn jọmọ́ ohun tí mò ń sọ ni mo ṣe ní kí n tètè mú wá kẹ́yìn náà lè fi ti ara yín gbọ́ kẹ́ lè mọ irú ẹni tí Olúbàdàn jẹ́. Gbogbo ohun tí ẹ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ọba Olúbàdàn Rasheed Adéwọ̀lú Ládọjà kábíyèsí o. Ẹ jọ̀ọ́ àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́rọ̀ yìí dáadáa. Tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. Ó yá ẹ jẹ́ ká bá wọn débẹ̀. Ẹ kú dédé wòye o olóòtú mo kí ẹ kú iṣẹ́. Ọ̀rọ̀ kí n ti máa kọ́ sọ ni pé awuyewuye a kì í bá awuyewuye kò ní Ìbàdàn. Awuyewuye ó nọ́mà. Ìlú tó bá ti gbòòrò tó lóko á máa rí awuyewuye oríṣiríṣi. Tó nílò òní ní òní fẹ́ kó tú Ìbàdàn ò ní bàjẹ́. Awuyewuye tán wá yẹn ó ti wá ó ti lọ òye ti lọ nìyẹn àwọn àgbààgbà take care of it. Ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ pé ọkọ̀ ó ti di tàn ìtàn láti máa sọ ẹni tó bá awuyewuye wá wọ́n la máa báyọ̀ ṣe. Ẹ lọ pé Ìbàdàn ṣe base fún gbogbo ilẹ̀ Nàìjíríà ká tó sọ pé ilẹ̀ Yorùbá nígbà yá Akíntọ́lá Ìbàdàn náà ni Ṣàwọn Aládé Ìbàdàn náà ni oríṣiríṣi báwọn àwa là ní gbà gbogbo nǹkan tí ojú bá rí kọ́ lẹ́nu sọ kí ìlú má bàa tú wọ́n ti wàá sọ kó tó pé wọ́n máa wọnú sí wa la lómi mi tí mo fi jáde tí mo sọ̀rọ̀ pé a tó lé wa tó fúnra wa ní nǹkan tó bá kù díẹ̀ kí a tó Ọlọ́run nìkan ló gbọ́n Ọlọ́run nìkan ló perfect tí wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n bá mú kábíyèsí mọ́ Ọlọ́run gbọ́n ju kábíyèsí lọ gbogbo nǹkan kọ̀ lọ́rọ̀ lọ́mọ kábíyèsí lóòótọ́ tí wọ́n bá forúkọ kábíyèsí sí ọ̀rọ̀ nírùn ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ tó lè túlù àwọn tó lè fa wàhálà ó di tú láti ká sọ̀rọ̀ sí ó wá àdẹ̀sọ́ bó ti rí gbà yẹn ni gbogbo àwọn tọ́rọ̀ lẹ́ẹ̀kan àwọn àgbààgbà ti wéde tó lè bàtà ó dẹ̀ ti lọ bẹ́ẹ̀ wọ́n lóòótọ́ ni lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n sọ dáwà kan sọ ni pé tí èèyàn bá rìn níbi odò kò ní rí wàhálà tí kábíyèsí ọba rìn létí òun ò ní tààrọ̀ fọ́ sí lára àwọn ọ̀rẹ́ kan tààrọ̀ fọ́ sí Olúbàdàn wà lára ìyẹn ló mú wa sọ̀rọ̀ it's not a good idea lórí ẹ̀fà òṣèlú náà ni láti sọ pé kọ́ bá má ṣòṣèlú kọ́ má ṣòṣèlú wọ́n máa tààrọ̀ fọ́ sí lára kọ́ máa rí fín ẹ̀rọ ní kábíyèsí tó bá tó wá ṣe òṣèlú wọ́n máa ní wá wítẹ́nu ẹ̀ náà ìfẹ́ tó bá ti jẹ mọ́jọba ó jẹ mọ́ ìlú wọ́n máa ń wítẹ́nu ẹ̀ ṣé àwọn apọ̀ wálé wọn ní kó ló bá wítẹ́nu ẹ̀ ó ti kó kábíyèsí nù láti sọ pé ọba gbọdọ̀ ṣòṣèlú so then ìjọba fúnra rẹ̀ láti sọ pé àgbà máa ń fi èdè nú ni so ẹnìkan ní ọyọ ẹnìkan ọ̀rẹ́ ẹnìkan lóye kò yẹ kó wáyé rárá kò tí ẹ yẹ kó wọ́n rọ́ ní òótọ́ ni kò yẹ kó wáyé torí tí ọba rẹ̀ ṣòṣèlú wọn ò ní wí mọ́ wọn ò ní dárúkọ ẹ̀ sí wọn kò dárúkọ ọba sí nǹkan tí ò dáa wọn kò dárúkọ ẹ̀ sí gbogbo ọmọ ilẹ̀ ọba lónìí gbogbo yẹn gbogbo ẹgbẹ́ tó bá ń lọ APC ni o ADC ni o Labour ni o everybody ọba lónìí gbogbo wọn lọmọ Olúbàdàn so kò tó gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan yẹn nìkan pọ̀ sí ó gbọ́dọ̀ ṣe ojúṣe ẹ̀ pé gbogbo yìí lọ́mọ mi o báwo ni nígbà tí máa screen àwọn tó ń ṣe mágàjì
tani mo fẹ́ mú mi nìyẹn káńpẹ́sì mo kàn mú gbogbo àwọn tí mo rí kó dáre o mo tẹ̀ wá wọ̀ tó bá láṣẹ so òun àwọn ọ̀rọ̀ yẹn ó ti dìtà báyìí ṣùgbọ́n tá a kan sọ pé anybody tó bá ti ń dúkìá àgbà tó jẹ́ ọba àbí tó ti ń wà nípò ọba àbí tó ti ń dípò aráàlú tí wọ́n máa wò bí àwòkọ́ ṣe kó má fòṣèlú bọ̀. tá a bá wo ohun tí òfin sọ ẹ̀yin gẹ́gẹ́ bí agbẹjọ́rò Yes. wọ́n ní ọba náà kúkú lẹ́tọ̀ọ́ tiẹ̀ láti díje dupò kan àbó mi ṣòfin Ìbàdàn ló là pé ọba kankan ò gbọdọ̀ ṣòṣèlú torí tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè nílẹ̀ Ìbàdàn lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ló mọ̀ ti rọ́ sí di oyè ṣé wọ́n wàá fòṣèlú lẹ̀ fún kò ní àbó ní ibi tẹ́ ẹ bá dé pé tó bá ti dépò báyìí o ò lè ṣòṣèlú mọ́. Kò sí any neutral person bí ọba dìbò ẹnìkan ló dìbò fún bẹ́ẹ̀ wọ́n sọ pé APC mo fẹ́ dìbò fún o ADC mo fẹ́ dìbò fún o Labour ni o MPN ni whatever PDP ni o òṣèlú ti wọ̀ ṣùgbọ́n kì í ṣàṣehàn olóòmọ tó dìbò ẹ̀ sí so tí àwọn èèyàn bá tó wọnú oyè ẹlòmíì ti ṣe ìlú ẹ̀kọ́ tó wọnú oyè Olúbàdàn ló máa mọ̀ pé tó bá ń ṣètò tó bá fẹ́ fẹ́ lóye àwọn fẹ́ fẹ́ mọ́gàjì ọ̀fẹ́ mọ́gàjì ṣùgbọ́n àti sẹ́ńtà gbogbo yóò tẹ̀ màtíríà tó bẹ́ẹ̀ torí pé ara olóṣèlú náà ni láti máa rí ọgbọ́n mi ẹ̀kọ́ nílùú yóò máa rí ìlú wọ́n máa darí ìlú ṣùgbọ́n tó bá ti dépò ńlá tó ti dépò aláṣẹ local government kan àbí ní ìlú kan kò yẹ kó ṣòṣèlú Ìbàdàn for example ẹ bá ti dé Olúbàdàn council whether law or no law kó gbàgbé òṣèlú ẹ bá ti dé Olúbàdàn council kó gbàgbé òṣèlú torí ìkíní kò ní lè ṣe júṣẹ bá ti Olúbàdàn council ó ti di olórí aṣojú Olúbàdàn ọ̀rọ̀ tó bá sọ Olúbàdàn ló sọ ló bá pẹ́ fún ẹ Lágelú Olúbàdàn mẹ́kànlá ní Ìbàdàn ó sì Olúbàdàn ló jókòó ní àgọ́ mọ́kànlá àwọn ọmọ rẹ̀ láàrẹ̀ ju ẹ̀ tá a bá sọ̀rọ̀ Olúbàdàn ló sọ tó bá ti wá di alága Lágelú Olúyọ̀lé o Ìdó kankan báyìí tó wá sí òṣèlú wọ́n mọ̀ dáàbò Olúbàdàn tó yẹ Olúbàdàn wá tó afárá rẹ̀ wá sọ pé èmi lòun ṣòṣèlú ẹni pé ò dáa wọ́n ẹ̀ bá ti ṣòṣèlú wọ́n mọ̀ tàrẹ̀ fẹ̀sílà wọ́n bùyà rẹ̀ wọ́n bù bàbá rẹ̀ wọ́n bùyà ọba nù wọ́n bọ̀ bá ńlá rẹ̀ wọ́n wọlé ẹ̀ ló wá dé dúró òṣèlú wọ́n bá máa bú ọba wọ́n máa bọ́ bá ṣe yẹ kó má dání àrífín olóyè tó adé káńsù tó bára ọmọ ṣòṣèlú. kábíyèsí ẹ wà ní mọ̀pọ̀ lọ́jọ́ tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ní sẹ́nitọ́ Sharafadeen Ali pé wọ́n ti di ọba gẹ́gẹ́ bí ẹ̀karùn-ún balógun ilẹ̀ Ìbàdàn àti àwọn méjì yòókù náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò yọjú ẹ̀yin sì wà ní ìjókòó ọjọ́ náà lọ́hùn kí ló ṣẹlẹ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn gan ò sí ń bẹ̀ ẹ̀yin lẹ délé kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ ọba àwọn tí ó wá jọba tí ó gbadé kàn sí ìjókòó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbadé wá ṣó ṣeé ṣe bẹ́ẹ̀ tẹ́ni tẹ́ fún ládé bá sì lóhun ìjọba dandan ṣó nírú ìgbésẹ̀ tí Ìbàdàn máa ń gbé lérú irú nǹkan bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gan. Olúbàdàn ní ilẹ̀ pẹ́ ọ̀wà tó rán mi wá Olúbàdàn mọ̀ pé tọba làṣẹ ìjọba làṣẹ lóde òní not ọba nísìn the governor of the state the chief executive of the state olórí aláṣẹ wa kò lè pẹ́ níbọ̀dì kó sọ pé wọ́n wà wọ́n máa fa àrífín yẹn pé mi ò lòdì síjọba o àjẹbọ́lá rẹ̀ fẹ́ǹtì ni àwọn èèyàn mọ̀ pé àwọn ọjà àbí nǹkan kan tí wọ́n dé wọn ọjà ẹ̀rí pé mo sọ bẹ́ẹ̀ mo ní bàbá àtọmọ ni sì já mi na kábíyèsí yọrọ ẹ̀ mẹ́wọ̀n àwọn tí ò wá àwọn náà tí wọ́n ti wà but ọ̀rọ̀ pé ọjọba àwọn alábẹ̀rẹ̀ fún nígbà yí Ajímọ̀bí olóyè ní white chiefs ní wá tẹ́lẹ̀ àwọn àti ìtọ́jọba Ajímọ̀bí Ṣèyí Mákindé lè ṣe dáadáa fún wa lọ́dẹ̀ wá sọ́dún òfin pé ẹ bá ti Olúbàdàn council ó ti dọba ìjọ tó gbadé is nomenclature ni ceremony ni òfin tó sọ pé bá ti di Olúbàdàn council ó ti dọba automatically you are chairman of national council your local government represent Olúbàdàn tó ọba ní ọba ṣe ń jẹ́ imperial majesty Olúbàdàn bẹ̀rẹ̀ àwọn jẹ́ your royal majesty then not only that bí o ṣe wà local government wọ́n máa bó as a chairman lórúkọ Olúbàdàn wọ́n máa gbàgbé ẹ̀tọ́ tó yẹ kó gbàgbé lọ́gbà apart from that Ọ̀yọ́ council of Obas automatically member ó sì bẹ̀tẹ́lẹ̀ àwọn tó wà ní Ọ̀yọ́ council of Obas tẹ́lẹ̀ Ìbàdàn àjù bíi mẹ́fà lọ lẹ́yìn Olúbàdàn ọ̀tún àti òsì nìkan ni balógun láì mẹ́rin ni wá balógun ọ̀tún òsì àtàṣípa we are automatic members of Ọ̀yọ́ council of Obas then àwọn ancient baálẹ̀ kọ̀ọ̀kan ní irú ìdósìn àwọn mẹ́ta ni wọ́n rotate wọn ni ìdó ni ọlọ́mí ni àṣọ wọn rotate wọn láì the same thing Akínyẹlé wọn rotate wọn ni àpò náà ancient baálẹ̀ tó lè àlẹ́kọ̀ọ́ wọn síbẹ̀ nísìnyí tí wọ́n ṣe ń sìn gbogbo wọn ò sí bẹ́ẹ̀ mọ́ ó ń lé àwọn Olúbàdàn council represent torí wọ́n ti lọ́gàá wọn ò lè wá mẹ́ka àwọn ọmọ àtẹ́tọ́ wọn wà ń bẹ̀ so ó rí i pé ogun ẹ ti wá ti Olúbàdàn council ipò ẹ ti unanimous ó ti unique ó ti tóbi sí ó dẹni àpọ́nlé tó gbọ́dọ̀ fà àbùkù fúnra rẹ̀ ìlànà fi pé whether law or no law gazette or no gazette you cannot serve God and mama o lè ṣe òòṣà o ò ṣe nǹkan tó tún wá sí Ọlọ́run mama àwọn Ọlọ́run rẹ̀ you can't do it so lóòótọ́ constitution sọ pé olùsìn tó wọ̀ kò sọ pé olùsìn méjèèjì kọ́ you have right of choice to belong bá bẹ́ẹ̀ ṣe mùsùlùmí ó jẹ́ Christian bá bẹ́ẹ̀ ṣe olóyè bá dẹ̀ bẹ́ẹ̀ dìbò you have right of choice lẹ́kan ló fọ́ ọmú bẹ́ẹ̀ kò sóhun tó pé má ṣe wọn náà rí pé ìjẹ́mu lè ṣe ìpọ̀n ojú tiẹ̀ ṣe is it practicable it's not practicable many times ni olóyè Sharafadeen ọba Sharafadeen ọ̀pọ̀lọpọ̀ ní olùjókòó ọ̀hún deliberate ni nígbà bàbá alájà náà wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní olùjókòó àwọn ló ń sojú ẹ̀ fún ọba ànáwó ẹ̀kọ́ kan sọ̀rọ̀ mẹ́sìn tó lóṣèlú nìyẹn làbẹ̀ tí ọba gbọ́dọ̀ lójúṣe ẹ̀ sílùú wọn bá kẹjọ ìlú wàsọdọ ẹ̀ ń bọ̀ bá ń ṣe ojúṣàjú bá ló ṣe fẹ́ dá better can remain silent ká dẹ̀ kick off. ọba Sharafadeen Ali àbí sẹ́nitọ́ Sharafadeen Ali àwọn làwọn ò fàdé báyìí.
àwọn èyí ṣọba torí pé àwọn fìwé díje dúpọ. ó sọ yẹn sílẹ̀ kọ́kọ́ ìpò òun sọba àpòwọ̀n fẹ́ láti òfin tó wà lẹ́nu pé tó bá ti jìgbàdé ó lè dé Olúbàdàn ó sọ pé mi ò fẹ́ Olúbàdàn mi ò fẹ́ ọkọ̀ refine let him write to the government if you want to deny him let him write to the government kò lè sọ níwájú ìjọba ní Ọ̀yọ́ state àwọn àmọ́ lọ́ba ẹ̀yin ti mọ̀ wọ́n lọ́ba àmọ́ lọ́ba láàrin wa àmọ́ lọ́ba a sì sọ̀rọ̀ bàdàn lọ́ba ká má pèsè torí kò resign. wọn ò sí ń bẹ̀ o wọn ẹ̀yin lè àgbàlagbà lé níwọ̀n ìfarílẹ́yìn olórí. òwe jọ̀hún tó bá sọ pé òfin sọ pé you can make money woman you know what the law is wọn sọ ọkùnrin ìlàmúre ṣé wọn sọ pé wọn ti sọ pé ó ti dọba ṣé ọba làwọn tẹ́lẹ̀ ni ìbá ṣé ọba ni Olúbàdàn tẹ̀lé alẹ́ là ń jẹ òfin ọba ló sọ pé lọ́sọ̀ wá dọba náà kó wọn sọ pé n bò ti d'Olúbàdàn ní ètò Olúbàdàn mo sì máa ṣe lọ it's not possible àbígbà mo jẹ Olúbàdàn kanṣu ní èsì sẹ́nitọ̀ ní mo ṣe lọ ìkan ló máa mú. ṣùgbọ́n báyìí sẹ́nitọ̀ Sàràfàdín Àlí tí wọ́n bá ti wà bọ́ta tó dá ọba tẹ́lẹ̀ ti ní kí n jẹ́ ń dandan yìí sẹ́nitọ̀ ni wọ́n ṣé wọ́n kọ̀wé bí sẹ́nitọ̀ lẹ́yìn wọ́n sì fẹ́ díje dupò gómìnà ṣé ẹ̀sọ́ níṣọ́ wà fún tó dáa ṣé náà bó bá wọlé kó ṣẹ̀ṣẹ̀ wá mọ́ gbádé àbí. èyí mò ń ní sẹ́nitọ̀ oníwò tó pé òun náà mọ̀ pé ọba àjẹwò lọ́ba sẹ́nitọ̀ sí gọ́fúnà tẹ́lẹ̀ terms of years wà bẹ́ẹ̀ apálápẹ́lá gọ́fúnà ọdún mẹ́jọ etí àtẹ́yẹ ọdún mẹ́jọ kò lè padà mọ́ bẹ́ẹ̀ dáhùn ọdún mẹ́jọ tó bá bá kàn kọ́ tí yóò bọ̀ gọ́fúnà lè pé I want to resign as governor I want to go and be Olúbàdàn Ọlọ́run ló mọ̀ ti ń ṣe náà Ọlọ́run pẹ̀lú kan wa tó bá di láti ẹni tí àlọ́ bá kàn àbí òyà kù bẹ́ẹ̀ ni láàrin ọdún mẹ́ta ń sìn àti jẹ ọba bíi mẹ́ta ń bàdàn lẹ́kàn balógun jẹ ọlákùnrin jẹ láti ìlànà jẹ láàrin ọdún mẹ́ta síra wọn so tá ló mọ tọ́lọ́ sí kọ́lọ́ mọ́ pẹ̀lú kan wa ṣùgbọ́n lawyers don't work on hearsay probability foresight foreseeability test tó bá kún kọ́ ẹ̀yìn Ọlọ́run ní jẹ́ tó bá ṣẹlẹ̀ ńkọ́ what are you going to do. wọ́n wà gómìnà ọba. nǹkan ló wà ṣé wàá ṣe yóò jẹ gómìnà yóò máa ṣe Olúbàdàn tó bá bá kàn àbí olóhùn ṣe gómìnà mọ̀ ó ní sáà báyọ̀ sókè àmì you understand ó ní ọba ìlú ló yẹ kó pàṣẹ fáwọn ọmọ ẹ̀ kẹ́yìn ọmọ mi ẹ má bàyé jẹ́ o mi ò ní ẹ má ṣe tó wù yín o mi ò ní má ṣe tó wù yín o ṣùgbọ́n ẹrù dáadáa tí ròyìn pa ọba àti ẹ fẹ́ ṣe kíní tí ó ṣe tẹ́lá iṣẹ́ ìlú tó ń jẹ́ pé ìmọ̀ra yín nìkan lẹ́ẹ̀mọ̀. ní báyìí tẹ́ ẹ ti wá ní sẹ́nitọ̀ Sàràfàdín Àlí ti dọba láàrin ara yín báyìí ṣé kẹ́kọ̀ọ́ wípé kúlẹ̀ ni àbí ẹ sì fún wọn ní. kò tẹ́ni tó yọ òun ló ní tó fẹ́ mú Olúbàdàn ló yẹ kó ló láṣẹ lọ́wọ́ mi tó bá sọ̀rọ̀ nísìn Olúbàdàn láṣẹ lọ́wọ́ àìkànnì òkùnrin ìlà Olúbàdàn lọ́wọ́ Olúbàdàn ò ní kókó bẹ́ẹ̀ sọ̀rọ̀ nísìn Olúbàdàn lè pèsè àkíyèsí pé àbúrò ò lè ṣe báwo ni fẹ́ ṣe ojúṣe after you been two places at a time olùdó ẹ̀ ṣẹ̀fẹ̀ náà wà gbadé ó ní òun ṣiṣẹ́ ìlú lọ́wọ́ iṣẹ́ sẹ́ni tí wọ́n tẹ́ra wọ̀pọ̀ lọ́wọ́ bí ó ṣe máa fún náà nìyẹn so ìgbà mi kẹ̀lé kò ní wáyé bá a jókòó mbẹ̀ yẹn Olúbàdàn kan sún mi tí wọ́n kò ní bá a jókòó lẹ́yìn ọ̀sàdé wáyé ọ̀sàdé lọ́nà it's not easy for him it's not easy for him. fún yóò ṣe gbé Olúbàdàn lámọ̀ràn pé ẹ bá ọba ilé yìí sọ̀rọ̀. wẹ́ẹ́ bá tiẹ̀ Olúbàdàn sọ fún rẹ̀ pé òun òṣèlú mọ́ ṣùgbọ́n kọ́mọ́nì níbi odò. ilẹ̀ rí sọ̀rọ̀ kan tó ń jà rìn nínú ẹgbẹ́ APC báyìí pé fúnra kábíyèsí gangan lọ Àbújá lọ bá Tinubu sọ̀rọ̀ nítòsí wọ́n ní wọ́n lọ gba tíkẹ́ẹ̀tì yìí o APC o Sàràfà ni àwọn fẹ́ gbà fún wọn látàwọn ipò kan náà pé kábíyèsí gangan ló ní ṣé lè òní jẹ́ bí ìwúrí pé Ìbàdàn ẹ kàn mọ́ dictate ni pé kábíyèsí ta lè fẹ́ fún lélẹ̀ ilé iná yẹ kó kún. yóò fà yọnu kábíyèsí àwọn ọmọ APC gan wọn mọ kù ẹgbẹ́ mi náà mọ kù àwọn ọmọ tí kábíyèsí ní APC wọn tí wọn du gómìnà wọn fẹ́ẹ̀ lé ní 20. àwọn olóyè gan. nífù láàrin àwọn olóyè gan bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ mi náà ni àwọn kábíyèsí wọn lọ mọ kábíyèsí náà kábíyèsí bá lọ síbi kan tó lọ fa nìkan sókè ń bẹ̀ wọn ló ọmọkùn lóòótọ́ you understand tí wọn bá ń kùn tán tààrọ̀ sí kábíyèsí la we have to protect his integrity and reign pé kábíyèsí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ which we have always tell him gbogbo yẹn náà advice kábíyèsí náà kọ̀rọ̀ náà òun wá sọ pé mo advice kábíyèsí náà tọ́ba làṣẹ lóòótọ́ ṣùgbọ́n ìyàn ló mẹ́lẹ́bà tó ń jáde ìbà á máa bẹ kábíyèsí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ á wọn lọ́wọ́ sí o so ẹ̀tọ́ bá rìn tó jọ ọmọ pé lọ́wọ́ sí ṣé àní sọ̀rọ̀ náà ni not everybody lórí ní courage láti sọ̀rọ̀ náà ṣùgbọ́n tí àbá máa pọ́n fẹ́ràn lóhun tó ṣe agbẹni ò nothing for anybody agbẹni talk to people àlàtọ́ mi bá ṣe rí sí tó bá rí ẹ sọ I will save my mind. lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n láwọn àgbààgbà kan ti pe gbogbo yín síjòkó láti parí dókòwò ọ̀tẹ̀ tó fẹ́ bẹ́ẹ̀ lè ń bàdàn ǹjẹ́ ẹ mọ̀ sí. lóòótọ́ ni ọmọ bàbá jẹ Ìbàdàn is a free is a big hall with many windows kò sí ní tó lè ṣẹlẹ̀ ń ta fúnra la parí ọ̀rọ̀ wa fúnra wa gbogbo jẹ́ ti bọ́ sẹ́yìn ńgbà rákù lẹ́yìn lọ́jọba ọ̀jọba gbogbo tẹ́ pàṣípò tẹ́ gbàgbọ́ mọ́ àkókò wa ń gbà. láti ṣe jẹ́ wa many minutes tó ti fà pé between àdàdé náà àwa yìí náà ni à ń tọ̀ ń bẹ̀ náà tí ó padà ṣe àbí òṣẹ kó má bàjẹ́ ni àwọn àwọn bàbá ti ṣiṣẹ́ lórí ẹ̀ already nísìn ó ti ń jẹ lọ sódò rọrùn mi ohun tí wọ́n bá fà tí wọ́n máa fa wuyewuye Ìbàdàn ànífẹ́ àfẹ́ integrity wa as a chief warlord of Yorùbá náà. gbogbo yín ti bá kábíyèsí sọ̀rọ̀ àtàwọn tọrọ kan. bẹ́ẹ̀ni àti gómìnà gan gómìnà is not nobody is pitching anybody nobody is removing anybody gómìnà ò ní intention kó fẹ́ yọ kábíyèsí náà sì máa kó òun fẹ́ yọ gómìnà náà gbogbo ara mọ̀ pé it's not possible ẹ̀pẹ́ nìkan ìyẹn nìkan kó má bàjẹ́ náà sọ sọ mi sàn àmọ́ fúnjọba lágbára sáwọ́lọ́wọ́ yọ aláàfin Ìbàdàn ó yọ náà àbí ẹ máa ọ̀fẹ́ àbí ọba Kánò àbí gómìnà bẹ̀ òyìnbó ẹ̀ náà and so many things títà dẹ̀wù iná gba ayé Ọbásanjọ́
níbo sì wà láyé o nígbà tí wọ́n fẹ́ dìbò kí ni ìlú rẹ̀ ti ń jẹ́ ọba ńgbà yẹn ó jà fún ẹgbẹ́ president wọ́n kọ́ dìrí ẹ̀ nígbà yàrá fi ó lẹ̀ pọ́nmọ́ olóhùn he left the place because the problem tó máa ní pé kò lè wá presidency kó wá ṣe ìjẹ olóhùn òun kó jẹ olóhùn wẹ́fà lásìkò kó kú síbẹ̀ ṣùgbọ́n he cannot do it because already the president of the nation of this country so ó ti jẹ́ nìyẹn gbogbo àwọn kan wà àkàwé lá máa sọ fúnra wa. kí ni bí àmọ̀ràn yín fún Senator Sharafaddy Ali níbi tí nǹkan dé gẹ́gẹ́ bí àgbà ẹ ti wà ń bẹ̀ ọjọ́ tá ilẹ̀ ta sí àgbà ní bàbá wù lọ́jọ́ orí bàbá wù nípò bá wù ní gbogbo rẹ̀. ọmọ dáadáa ni ó sì máa ń gbọ́ mọ́ràn ó sì máa ń farabalẹ̀ àwọn gúrùpù lè máa fà lọ́rọ̀ wọ́n ti máa ń fà sí kó tó ara ẹ̀ pa lákòó sí ẹ̀kọ́ ta kó sì ẹ̀ka kó nìkan tó ara ẹ̀ pa wọ́n ní kó ara ẹ̀ pa tó bá fẹ́ ṣe gómìnà ẹ̀kọ́ mọ́ta yóò béèrè fún sábà tí káàdì olóògbé ló bá fún káyẹ wọ́n dẹ̀ ní wọ́n bá ní ọ̀sáyè wọ́n bá ní ọ̀láṣẹ lọ́wọ́. kábíyèsí níbi tí nǹkan dé dúró báyìí ìjọba Ṣèyí Mákindé ó tẹnubodò rẹ̀ ní 2027 ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú tó ti ń bọ̀ ta lẹ́yìn ọba bá sì ní ẹ̀sùn ìlú síbẹ̀ ọmọ ẹni onílù ò ní fẹ́ lu òun tú àní fẹ́ kí ẹni tí ò ní ṣèlú dáadáa ó dórí àpèrè gbogbo wọn tó ti ń wá báyìí èwo gangan lọmọlúwàbí tí ó ṣèpínlẹ̀ Ọ̀yọ́ tí ó gbé débùú tí ò gbó. Ọlọ́run ní ọba wa yàn ohun tí a bá ṣe tí ó bá máa ṣe ni pé kájà mọ ẹkẹrẹ púpọ̀ sùn tí ó ṣe dáadáa fún lò tí lò ó rẹ́rìn tí lò ó túbà tí ó túṣẹ ìnáà pẹpẹ nìkan ní ìbá Ọlọ́run ló yàn gbogbo ẹrú pọ̀ báyìí àti ẹgbẹ́ wo la mọ̀ táwọn ṣe náà kò sẹ́ni tó wọn pẹ́pẹ́ làwọn ò lè ṣẹ́gbẹ́ ẹgbẹ́ wo lè lùmọ̀ tó ń lọ táwọn ọ̀tá ń lọ Ṣèyí within the PDP he has about 18 candidates kódà gbogbo ọ̀pọ̀lọpọ̀ alága àwọn fẹ́ràn náà fẹ́ ṣe gómìnà wọ́n dábàá gẹ́nu ọ̀tún tọ̀ ríà ṣọ́ọ̀ mi sìn gbogbo program báyìí then NDC náà wà ń bẹ̀ àwọn tó ń dùn náà pọ̀ ń bẹ̀ APC náà iná gbọ́ gbẹ̀ I know a lot of people so tí wọ́n pẹ́ náà máa ti primary gan ìjà wọn fi parí ẹ̀ àìkún sẹ́tù amẹ́kẹ́bílẹ̀ wọn kọ́ ni wọ́n pe owó tó lẹ́yìn wọ́n ṣe primary so Ọlọ́run ní ọba àtòlú yìí o ẹni tó ṣe Ọlọ́run ló mọ̀ kó bàjẹ́ tó dáa kó ló ń bá mẹ́rin tó yẹn tó dáa fún wa. lórí Tinubu ńkọ́ Tinubu yìí ló gun ibà ọmọ ẹni òsínbẹ̀rẹ̀ kábìlẹ̀ kẹlẹ́ ọmọ ẹ lórí ìdí he has started well and I pray that it's going to end well. ṣé Tinubu ṣe dáadáa tó láwọn èèyàn ní ọmọ èèyàn ní tí bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí gbogbo nǹkan ó. so far ńgbà tó dé onípọ̀jọ́ kà lọ it is trying his best it's trying his best no never news don't try best ẹ̀gán ni ẹ̀ yòókù tí wọ́n bá sọ politics ni ṣé báwọn kan ṣe ṣáájú ẹ̀. èyí ó ṣàtìlẹ́yìn fún Tinubu. lágbára Ọlọ́run wáyé náà tí Yorùbá ní Yorùbá lẹ́mìí náà nígbà tí àwọn Haúsá wà ń bẹ àbí wọn táwọn ìdí ọ́fíìsì wọn ìdí ọ́fíìsì Jonathan. kí ni ìdí tẹ́ fi fẹ́ ṣàtìlẹ́yìn fún Tinubu. èmi rò pé wọ́n ti marginalize as presidency ẹ mọ iye ọdún tí ó jẹ́ pé àwọn Fúlàní kankan ló ti ń ṣe lórí bọ́ọ̀lù ó jẹ́ àkànwálé Abíọ́lá fẹ́ ṣe wọn òjò ṣe Awólọ́wọ̀ fẹ́ ṣe wọn òjò ṣe even ní sójà àmì Yorùbá wo ló ṣe rí you understand wọ́n lè fún second class fún first class you know so to me opportunity Tinubu ní let him use it tó bá kú díẹ̀ kí àtọ́ àmà pariwo fún náà ni. lórí ọ̀rọ̀ ètò ààbò gbogbo àlàmọ́ bí ètò ààbò ṣe rí jákèjádò Nàìjíríà kábíyèsí ọmọ tó ti wọ Ìbàdàn wọn ní ẹ bá gba Ìbàdàn rí Ìjẹ̀bú báyìí ní àfikún olúwa ẹ bẹ̀rẹ̀ sí ní ka oríṣiríṣi tó bá mọ̀ ẹni bá láwọn àgbà nílé tètè mọ́ bá a sá lórí àtìrìn lójú ọ̀nà àìpẹ́ yìí ni ti crane ẹni àwọn àlejò tí wọ́n wá wọ́n tún fẹ́ mọ jí wọn gbé lọ ibi kankan wọ́n wá fẹ́ dè mọ́lẹ̀ Ìbàdàn kí lẹ́yìn ọba ń ṣe. well we are doing our best ẹ rí i pé ẹ̀mí ló tí mo sọ ni irú àyàtọ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ọba láti work with the government concertedly láti protect ìlú yẹn àti àwọn olóyè ọmọ fẹ́ dé grassroots ní wọ́n gàjà àti baálẹ̀ wọ́n ṣáà àìsàn ẹ̀fẹ̀ wẹ̀ akẹ́tìlẹ́kùn so if abá nìkan tá a bá ṣe báyìí ìjọba náà fún wa látìlẹ́yìn wọ́n bá ti pé ìwọ ló wà báyìí wọ́n ló báyìí Ọlọ́run máa mú wa so gbogbo àwọn sùnmọ̀lẹ́ tó ń wá àwọn tó ń wá káàkiri yẹn ẹ̀mọ́ ń bá wọn dé lọrin kankan mélòó ní lọrin síbàdàn so gbogbo ìyá gbọ́dọ̀ múra dáadáa wọ́n dẹ̀ máa bá wọn mọ àsọ̀rọ̀ àti mágàjí o àti baálẹ̀ o àti olóyè o gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tó Ìbàdàn ṣe fún wa ni ní ṣáàyàn ẹwẹ́wẹ́ lò Ìbàdàn oníbàjẹ́ Ọ̀yọ́ sì ti oníbàjẹ́ Nàìjíríà oníbàjẹ́ o. láìpẹ́ yàrá àwọn elétò ààbò kan tí wọ́n ní kábíyèsí ti kó jọ nílẹ̀ Ìbàdàn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ní wọn àbí Ìbàdàn ni wọ́n sanwó wọn àbọ̀fẹ́ ni wọ́n. ọlọ́pàá àbílẹ̀ tí wọ́n ṣe lápò ọlọ́pàá àbílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kò sí èyí tí wọ́n fẹ́ ṣe lókà àbílẹ̀ tí ọba sí ìjọba lọ́wọ́ nú kò lè wọ̀ á kàn fẹnu sọ lásán níbẹ̀ tí ìjọba bá ní good mind tí wọ́n free mind open mind pé tí wọ́n fẹ́ ṣe rèé tí ìjọba náà dẹ̀ rí pé tí olórí ìlú bàbá kan bá bọ́ àyẹ̀wò dáa wọ́n jọ work together yóò succeed bẹ̀ẹ̀ tó bá ń gbé pápọ̀ bá bò lẹ́sẹ̀ á kàn fẹnu sọ náà ni you just have to work together ọba ò lè dá ṣe ìjọba ò sì dá ṣe ìjọba ò rí lórí grassroots ọba sì àwọn ó dẹ̀ mọ̀ kó bá lókè àwọn láṣẹ lọ́wọ́ àwọn fún aláṣẹ pé ẹgbẹ́ ààrẹ àbí òye sí àti lọ́pàá rí ni ebófin náà ibi àwọn tu ìjọba ló tu náà wọ́n dìsmọ̀ tù wọ́n ní akọ́dà àjọ wà àbá lọ́kọ́dà àní wọlé àní gbogbo ẹ̀ àní àwọn gbogbo ìtàn kọ́ńsì àmọ̀tẹ́kùn kankan pẹ̀lú ìjọba fọwọ́ sí ló ti work náà a fẹ́ ní àwọn more recruitment wọ́n ní ní help àwọn ìjọba tí wọ́n lè bá wọn fò pẹ́ẹ́ báyìí lè dá àwọn náà lè pe àwọn ọmọ wọn olóyè wọn àwọn mọ́gàjì wọn baálé wọn títí dé the last grassroots wọ́n smart àdúrà àwọn ọmọ tó lè wà wọ́n bẹ jáde ọmọlẹ̀ wà wọ́n bẹ tí olókùrọ̀ wà wọ́n táwọn criminals wà àwọn ó tètè gbọ́ wọ́n tètè gbọ́ wọ́n lè pe ìjọba
ìjọba náà mọ́dẹ̀ kọ́ mọ́ pa àwọn kàdá sínú rẹ̀ sí. lórí àpẹẹrẹ onídò níbo ni nǹkan dé dúró ìgbà kan ní gbogbo ẹ̀ ń lọ ìwọ kọ́ ló jẹ́ ìwọ ló jẹ́ ìwọ lójúlówó ìwọ kọ́ lójúlówó. ìfẹ́ sọ̀rọ̀ lórí onídò torí pé méjì ni kóòtù wà lórí àtọ̀hún ṣe every matter is of judice to discuss so alájẹkọ̀ ṣẹ̀wọ̀n apart from that nígbà wọn ṣàwuyewé nígbà tí mi sì ní mo sọ̀rọ̀ níta mo kọ́kọ́ kábíyèsí yan àwọn kọ́mítì so wọn ò tí kábíyèsí fún wa pé report àwọn buhari. ṣùgbọ́n kí lè mọ̀ ń pa ìmọ̀ but now also judice mi ìfẹ́ sọ̀rọ̀ ń pẹ̀ ìtìtorí pé tí n bá sọ̀rọ̀ ń pẹ̀ èmi ọmọ ọlọ́pàá bẹ́ẹ̀ mo mọ̀ pé tí mo mọ̀ ni pé kò sọ́ba mẹ́ta mi kankan ọba kan ti wà ń bẹ̀ kó mọ̀ ṣe dáadáa kó wọ́n yọ fọwọ́ tí wọ́n dọ̀dà kó kò pé ẹ̀ lọ́ba mọ́ ẹlòmíì débẹ̀ ọyọ ìjọba míì ìtakọ́ bóyá olùgbàdé yọ bóyá okùnrin ẹ̀rọ balẹ̀ tí wọ́n lọ́wọ́ èkejì wà ń bẹ̀ nígbà ọ̀dẹ̀ di ayé bàbá tó jí òun náà tó yọ ẹ̀ tó wà ń bẹ̀ ó tún fẹ́ lòmíì sí ìyẹn Babalọ́lá tó wọ́n ń bọ̀ látọ̀ ọba mẹ́ta ṣe slight of nurse kan tó bá mẹ́ta wà nìkan ìṣe political statement èmi ni mo wà nídùú fọdún mẹ́jọ gbogbo ìgbà tí wọ́n yẹn yọ bá wọn yọ tàwọn mo wà ń dùn. kí ni ń fa yíyọ yìí gan. wọ́n bá mi pé fún òṣèlú dáadáa wọ́n bá mi ṣe òṣèlú dáadáa you understand ọba irú ètò ń gbà yé Odùgadé the same case was different ó ń parí ìdí ara ẹ̀ bí ọba ó ti rọ dájọ́ pé òun lọ́ba kò sí ìsáyé ọba ń gbà yẹn baálé là ń jẹ olùwà tó dé àwọn ẹ̀ sọ pé ta ló fi ọjọ́ ọba kò dẹ̀ gbọ́ ó tún láwọn ẹ̀sẹ̀ méjì káàsì lọ́rùn ó dẹ̀ bá ẹ̀sẹ̀ lọ́rùn ìgbà wọn fi ẹlòmíì sí wọn fi tájù sí wọn tájù àbúrà wọn dẹ̀ fi sí àbúrà náà nígbà tí àbúrà dẹ̀ débẹ̀ oríṣiríṣi ló fọwọ́ yọ mo wà mẹ́gbà yẹn gbogbo àwọn ìgbósùn land gbogbo ilẹ̀ ló kílẹ̀ pé gbogbo ilẹ̀ bàbá àwọn ló nílẹ̀ ó kílẹ̀ pé yóò ká gọ́ọ̀mẹ̀ntì ló gan bàbá àwọn ló ní ó yẹ pé gbogbo Áfíríkà kíkà ilé ìsísè Ìbàdàn man ìsí working for the interest of Ìbàdàn ló mú àwọn àgbààgbà ńgbà yẹn àti Olúbàdàn bàtà fi yọ bẹ́ẹ̀ bàbá Olúbàdàn sí ọmọ pé àbí ò sí lu I don't know but this is the thing mo ti sọ̀rọ̀ ń pa ẹ̀ before that's why I don't want to repeat myself. kábíyèsí ilẹ̀ Ìdó yìí gan wọn ní Ìbàdàn àti àwọn àgùrà pé àwọn yẹn jọ máa ń pín ìkúra wọn kí ni ìtàn sọ lórí ilẹ̀ Ìdó. ìsí àwọn baba ńlá wa wọn ṣe mistake nígbà ogun Ìbàdàn ti kó wọn lé àwọn Ẹ̀gbá lọ the remains of the Ẹ̀gbá people ẹ mọ ní Ìbàdàn lórí èmi ń bọ̀ ṣòkòtò Ẹ̀gbá ń sá lọ gbogbo àti wọn wá kó wọn lẹ́gbẹ̀ẹ́ tí wọn lé gbogbo àwọn Ẹ̀gbá kankan lọ́ngbà yẹn àwọn àgùrà gbogbo náà lé wọn lọ́ngbà yẹn lọ́wọ́ pé ńgbà yẹn bàbá wa wọn bá fẹ́ nìkan síbi àjẹlẹ̀ nígbà yẹn ni bẹ́ẹ̀ tí Ìbàdàn ńgbà yẹn àwọn jagunjagun tá bá ti wín ní ogun wọn ó jó yéé àti wín ní wọn mutí wọn bóbìnrin sùn wọn fi àwùjọ wọn they don't think about it victory ni wọn wà so àwọn tó kù ńgbà yẹn wọn wá sọ̀rọ̀ àwọn di rọ́ọ̀lù wọn bẹ̀rẹ̀ sí talẹ̀ àwọn náà wọn kàn tú bẹ̀. àwọn forefathers àwọn baba ńlá wa gan ló ṣe àṣìṣe àṣìṣe tó wà nìyẹn that is true history àwọn kan náà àwọn àgbààgbà wá sí wá sí nígbà tí wọn bẹ àwọn àgbààgbà ló pè mí pé Ajíbọ́lá wà ní Ìdó yìí o gbogbo ilẹ̀ Ìbàdàn gbọ́dọ̀ pa padà ọ̀pọ̀ mi yàlẹ́ wà nù àwọn èèyàn ńláńlá àbáwọn tó yọ wọ́n yọ gbogbo àwọn táwọn rò nìyẹn wọ́n pè mí ńgbà yẹn náà àwọ̀sàn sí àtìdó pé gbọ́dọ̀ gbalẹ̀ Ìbàdàn padà àwọn àgùrà ò lè má balẹ̀ wa mọ́ gbogbo àwọn lánàá wọn ò sì lójúlé kan bàdàn wọ́n bèrè ọ̀tá àjòkò lè sọ níbi tí ilẹ̀ bàbá ẹ̀ wà ńgbà yẹn bàdàn I call him to the council meeting I call him to my office even my chambers at Agbadagboro he came to me so gbogbo yẹn mo sọ pé I didn't want to talk ọba ti sọ̀rọ̀ let the man come out with his decision bẹ̀tẹ̀ mi rò pé níta bàbá wa ṣe èmi ò rọ́bà mẹ́ta nìkan lórí àkísà mọ̀kọ́ mẹ́kọ̀ọ́ gbogbo alájọ wà lára council gbà yẹn how can we say three ọba he say strong stupid statement wọ́n yọ ọlọ́gbà ìwọ̀yọ̀ ọgbà tó bá fẹ́ contest go to the court and the can decide àti fẹ́ẹ́ mi jẹ́ kó go to the court wọ́n ti wá dẹ́n sí mi rò wọ́n nìkan tó lè decide lórí àmì that's my own opinion. kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú MKO Abíọ́lá bóòlù ti máa MKO kí ló dà yẹn. That's a very long story. I was the director legal adviser sent to the board of Concord. Mo ṣiṣẹ́ lábẹ́ Abíọ́lá ọ̀rẹ́ mi ni kò pé mo kéré sóhun èmi tún ní lọ́ọ̀yà ìrọ̀nsán gbogbo 70s yẹn 77 kankan I was working with Abíọ́lá ITT gbogbo northern project yẹn gbogbo telephone tó lé ní exchanges èmi ni mo manage gbogbo northern zone gẹ́gẹ́ mọ́ sáwùsá bíi kíní ni èmi ni contract manager gbogbo tó wá di pé fóònù ní kíní kan lé ní àwọn àmì wà jáde bó dẹ̀ tó yá èmi náà mo fi kọ́ legal adviser Concord tó dálẹ̀ I'm not only that I'm a director I'm a shareholder I'm a secretary to the board I'm a legal adviser I'm a director so we are very very close I'm his adviser ó bá ṣiṣẹ́ ó dẹ̀ no respect fún mi ó dẹ̀ ṣe dáadáa kódà I was his ọmọ wa Ìbàdàn but I bring him more closer to Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò lè súnmọ́ lábàdàn wọn á bá fún mi ìnáwó wa ní ọba wọn kan Abíọ́lá ní ọba wọn kan sọ́kọ̀ bá náà fún ọ kò sí tí wọ́n fẹ́ Ìbàdàn Ọlọ́run ó ṣe Abíọ́lá máa jẹ gbèsè ilẹ̀ ìdíkó tó bó oṣù ẹ lè máa bọ̀ ń parí oṣù sọ mi sìn owó tí ò ti gbà yóò ti nà tán ó lè ní gbogbo àwọn àti òlọ́kọ àbáwọn tí ó bímọ tí ò ní bàbá àbí gbogbo hospital ìwọ̀n rántí gbogbo fóònù àbí rántí gbogbo àwọn judiciary gbogbo wọn máa ń fún ní fóònù fún ọ ní nǹkan ọdún mùsùlùmí Abíọ́lá Quranic school ní Ìbàdàn Ọ̀yọ́ Abíọ́lá dálẹ̀ àmọ́ ọmọ tó graduate lórí Abíọ́lá Quranic school èmi náà lè mo protect ẹ Ọlọ́run lè jábà jẹ trust so I know him very well I was instrumental
brought him to Ìbàdàn wọ́n yan níbẹ̀ ni wọ́n bá fún mi lágbàlẹ̀ ọjà máa gbà he is not a arrogant person ó ní wọ́n fún mi lágbàlẹ̀ ọjà Ìbàdàn máa gbà so wọ́n á fi ṣe ọ̀tún alásà àbí ọ̀tún àrẹ alásà he doesn't mind náà àwọn arísípàlà alára o kò lè ṣọ̀tún àrẹ alásà o orúkọ fẹ́ tó bá dàṣẹ fẹ́ ṣe wọ́n ètò ẹ̀kọ́ pa drainage gbà yẹn wọ́n bọ́lá gẹ̀ẹ́ni gómìnà gbà yẹn ó ní ọ̀sáyẹ̀ àyè òṣèlú náà ni so àwọn sọ pé rárá ẹni tí òjò òṣèlú bàdàn ṣe ọjọ́ wájú ọ̀tún rẹ̀ wọ́n dẹ̀ ní Olúbàdàn ní alówó ètò bá dáa fún wọ́n dẹ̀ fún báṣọ náà fún Ìbàdàn wọ́n dẹ̀ túbọ̀ súnmọ́ wa he was the first to recognize all Magaji in Ìbàdàn èmi ni wọ́n gbọ́n fi tó lórí gbà yẹn tó bá fáwọn olóyè ní tiwọn tán ó tún rán pé bá gbà fáwọn Magaji má dẹ̀ ṣiṣẹ́ fún so he was a nice man. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.